Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Lórí ikú ọ̀gá àgbà pátápátá tẹ́lẹ̀ fún ilé ìfowópamọ́ Access ìyẹn Abat Wigwe, ìyàwó rẹ̀ àti àkọ́bí rẹ̀, ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ti sọ̀rọ̀ nípasẹ̀ ẹ̀ka tó mójútó ètò ààbò láàgbọ̀n ìgbòkègbodò orílẹ̀-èdè ọ̀hún, ìyẹn National Transportation Safety Board (NTSB). Ó ní ìwà ìbìkítà láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọkọ̀ bàálù ọ̀hún ló fa ikú òjijì náà. Ó ní awakọ̀ bàálù àti adarí lẹ́ka àtúnṣe mọ̀ pé ọkọ̀ bàálù Radar Altimeter nílò àtúnṣe. Ó ní kò sí àkọsílẹ̀ pé awakọ̀ bàálù ọ̀hún àti òṣìṣẹ́ ètò ààbò rẹ̀ gba ìdánilẹ́kọ̀ọ́ tó yè kooro lórí bí ojú ọjọ́ ti rí. Látàrí àìṣedéédé ètò ààbò lórílẹ̀-èdè yìí, ilé ìgbìmọ̀ aṣòfin ti buwọ́ lu ìpàdé àpérò ọlọ́jọ́ méjì lórí ètò ààbò. Ó ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni méjìdínlógún láti máa mójútó ìṣàkóso ìbáàsì tó jẹ́ alákòóso ìpínlẹ̀ Rivers. Ẹgbẹ́ àwọn elépo rọ̀bì kan tí wọ́n pè ní Petroleum Technology Association of Nigeria (PETAN) ti fìdí ẹ̀ múlẹ̀ pé bí orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ń fi gbogbo ìgbà kópa níbi ìpàdé Offshore Technology Conference (OTC) ti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ní ìdókòòwò bílíọ̀nù $8 billion láàgbọ̀n epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí Atiku Abubakar ti sọ̀rọ̀ padà sí Daniel Bwala tó jẹ́ ìsọmọǹgbé ààrẹ Tinubu. Ó ní òun kò nílò ìbuwọ́lù àwọn ọ̀jẹ̀lú lágbọ̀n òṣèlú kí èròǹgbà òun tó wá sí ìmúṣẹ. Mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí Dókítà Túnjí Aláùsá ti fìdí ẹ̀ múlẹ̀ pé bí àwọn akẹ́kọ̀ọ́ tó fìdí rẹmi nínú ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga ìyẹn UTME ṣe pọ̀ tó, ó ṣàfihàn èsì ìdánwò tí kò fi ààyè gba màdàrú nínú ìdánwò láti ọ̀dọ̀ àjọ tó ń ṣàmójútó ìdánwò náà ìyẹn JAMB. Orílẹ̀-èdè United Kingdom ti ṣàgbékalẹ̀ ìlànà gbígba ìwé ìrìnnà tuntun eléyìí tó le ju tàtẹ̀yìnwá lọ fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, orílẹ̀-èdè Pakistan àti Sri Lanka. Àjọ tó ń mójútó ìwà ìbàjẹ́ lágbọn owó níná àti ọrọ̀ ajé lórílẹ̀-èdè yìí ìyẹn EFCC ti gba onídùúró gbajúgbajà ìkàn orí ayélujára ní Martins Innocent Otte tọ́pọ̀ túmọ̀ sí Very Dark Man látàrí ẹ̀sùn ìwà ọ̀daràn lágbọn owó níná eléyìí tí wọ́n fi kàn án. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Milan ná Barcelona pẹ̀lú àmì ayò 7-6 láti yanyan sí ìpele àṣekágbá ìdíje UEFA Champions League. Ìròyìn ìwà ọ̀daràn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa ti ṣíṣọ lójú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan bí wọ́n ṣe gbẹ̀mí olórí ẹgbẹ́ ọ̀hún ìyẹn Olóòtú Òmùbọ̀ látàrí pé wọ́n fẹ́ gba ipò aṣáájú ẹgbẹ́ òkùnkùn náà. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kánò rọ́wọ́ tó ọmọ 20 ọdún kan tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìdigunjalè tó wáyé ní Dambare Quarters lọ́jọ́ Ajé Monday ọjọ́ 5 oṣù karùn-ún ọdún 2025. Ọmọkùnrin ẹni 20 ọdún kan tórúkọ rẹ̀ ń jẹ́ Mohammed Salisu ti wà lákọlò iléeṣẹ́ ọlọ́pàá báyìí o lórí ẹ̀sùn pé ó gbẹ̀mí bàbá rẹ̀ Abubakar Salisu níjọba ìbílẹ̀ Gwaram ní ìpínlẹ̀ Jigawa. Wọ́n ní ó ṣá bàbá rẹ̀ pa tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀ ni. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ikú obìnrin aláboyún kan tí wọ́n ní ó pokùnso. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ní ó ṣẹlẹ̀ lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ní ìlú Ìdémilì níjọba ìbílẹ̀ Àríwá Ìdémilì nípínlẹ̀ Anambra. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.